ọ̀rọ̀ Malam Jigri tó ní Nigeria belongs to them àti wípé anybody tí ò bá ti faramọ́ Muslim presidential ticket tó belong sí another religion tí ò ṣe Muslim, you can leave Nigeria because Nigeria belongs to them. Tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé irú kí lè yọ ọmọ nífowó ṣe ọ̀rọ̀ tó sọ síta ilágbára. Ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan tó bàdí ń bẹ̀. Èmi mo rí nínú statement yẹn, mo rí determination pé wọ́n ti ready fún ogun and every war situation tí àwa South àbí every other religion tó bá fẹ́ gbé dìde, they are fully ready. Ohun tí mo rí ń bẹ̀ nìyẹn. But ìjọ wà wẹ́ wípé wọ́n ti padà lọ bá the same Malam Jigri wípé ọ̀rọ̀ tó sọ ó ti lanà lọ́nláyìn o, gbogbo ayé ló kàn dé àmọ́ pé kí ló le tó báyìí. Ṣé fẹ́ dógun lẹ̀ ni? What happened to that? Your Sultan of Sokoto, one Nigeria is not negotiable. Okay? The same Malam Jigri sọ fún gbogbo wa wípé ohun nǹkan tó ń sọ, òun ti sọ, òun ò dẹ̀ hold anybody any explanation. If you are not okay with what he said, you can do whatever you like. Kò kàn òun. Òun ò dẹ̀ hold anybody any explanation or sorry or any apology or whatsoever. Òun mí nǹkan tó ń sọ, òun dẹ̀ dúró lé lórí ni. Alpha. Ǹjẹ́ ti rí anybody ní other part of Nigeria bí Atiku, bí Sheikh Gumi tí wọ́n tètè máa condemn tí àwọn Southern bá sọ̀rọ̀ especially Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Kí dẹ̀ ni Ìgbòho máa sọ wípé ẹ̀yin Fúlàní tó wà nílẹ̀ Yorùbá tẹ́ bá ti mọ̀ wípé ẹ̀ nílé bá àwọn ọmọ ìran Yorùbá ìran òun gbé pẹ̀lú àlàáfíà làwa yàn láàyò. A kì í para wa. Tó o bá ti lè gbé pẹ̀lú àlàáfíà, kó ẹrù ẹ kó padà lọ sí north ibi tẹ́tí láìkì kẹ́ máa para yín kẹ́ lọ máa jagun yín bẹ̀. Ṣèbó máa rí mi délé ṣòwò rẹ̀ máa tètè fò síta. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ti pọ̀ jù lẹ́nu Ìgbòho. Who is Ìgbòho? A bẹ̀rẹ̀ sí ní attack ẹ̀, a bring ẹ̀, a wash ẹ̀, a ja yamayama àti gbogbo àwọn mufti àti gbogbo àwọn olúwo, gbogbo àwọn Islamic clerics gbogbo ilẹ̀ Yorùbá wọ́n á fò yẹyẹyẹ online. Islamic clerics mélòó lẹ ti rí tó ti bọ́ síta tó ti wá condemn nǹkan tí Malam sọ? Ṣé ẹ ti rí wípé ohun tá fọ fún fèrè wọn òun ni wọ́n fọ síta? Ara nǹkan tí wọ́n fẹ́ kí bàbá Tinubu kó bá wọn gbé síta kí gbogbo wa lè mọ̀ wípé Nigeria does not belong to Christian or traditionalists. It's an Islamic country. Ẹrú ni àwa other religion lábẹ́ Fúlàní àti ní abẹ́ àwọn Mùsùlùmí. As a matter of fact, with that statement tó jáde lẹ́nu Malam, ó ń jẹ́ kó yé ìwọ àti èmi wípé àánú wa náà ń ṣe, àánú wa ń ṣe wọ́n tó bá ready lẹ́ni láti sọ pé wọ́n fẹ́ pa gbogbo Christian tó wà Nigeria àti àwọn traditionalists. Kò sí justice fún ẹ̀mí wa because ìlú wọn la wà. Bóyá kò tún tí ìyè lọ́rọ̀ tí mò ń sọ. At the same time, Islamic clerics ni máa yẹn o ní under Sultan of Sokoto. Ṣùgbọ́n Sultan fúnra lára ẹ̀ tó máa ń kọ orin one Nigeria is not negotiable. Has he come out to debunk what that Malam said or láti warn Malam for what he's saying? No. Ẹ wá gbọ́ nǹkan tí Sultan of Sokoto sọ kẹ́ lè mọ̀ wípé ọ̀rọ̀ tí Malam Jigri tó sọ síta ohun tí wọ́n jọ plan ni, ohun tó ń ṣẹlẹ̀ àjọ ọmọ gbogbo wọn ni. Ẹ wá gbọ́. Sultan ní Christians, Muslims should stop insulting one another. That is how to live in peace. Just the same way you allow them to live in peace in the northern part of Nigeria. Muhammadu Saad Abubakar, the Sultan of Sokoto, has urged Christians and Muslims in Nigeria to stop insulting one another, saying religious tolerance is essential to living in peace, just the same way you allow Christians to live in peace in Sokoto under your nose. The Sultan spoke on Tuesday in Abuja at the international conference. We must be honest with ourselves that Christians can stop insulting Muslims. Muslims can stop insulting Christians, and that is how we live in peace, he said. Ṣé ti rí wípé kò rí nǹkan kan sọ? Wàláhì, kò rí nada. Ìyẹn lánàá ló sọ o. Gbogbo nǹkan tí Malam yẹn sọ bó ṣe lágbára tó tí gbogbo àgbáyé sọ pé, kí ló lè tó báyìí? Sultan of Sokoto rí nǹkan kan tó bá dé ńbẹ̀ tó sọ. Because he's speaking their mind now. Ohun tó wà tí gbogbo wọn jọ mọ̀ ní ìwọ àtèmi nìkan láàmú. Àwa ní ká gba orílẹ̀-èdè, ẹ̀yin ọmọ Yorùbá kan wá sọ wípé ṣe la fẹ́ kógun jà lọ ọmọ àlè ni wá, gbogbo yín tẹ̀lé somebody like me lóko. How far? Tẹ̀lé mi kó wá gbọ́ fídíò. I want to reply a very brainless, senseless, nonsensical religious leader. I don't want to cause
issues, because if government do not caution this, then Christianity is in problems. Though there's not leaders in Christian, only few people are leaders. One shameless, a fool, old man. I won't call him sheikh. He's not want to be a sheikh. Maybe Yaya Jengiri or Jengiri in Kano, who says that Christian and infidelity or something like that. Infidel. I am surprised that this person is still in existence. They're supposed to have jailed this man, jail him. If it's a Christian that said that, hey, this or that. This is the issue of Muslim ticket. Nigeria is not mature for all these Muslim tickets. Right? That you know what they call by infidel, you know the meaning. It's an insult to all Christendom. And these are the people that wanted to even cause Nigeria to be Islamized. And while you are keeping this person, governor is there praising. That governor must not be voted for. Must not be voted for. And in a situation like this, we want to divide Nigeria into two: Christian state, a country, and Muslim country. But the government does not even see it coming. That this can cause issue. If it's Christian, now DSS will have run after them. Where's DSS now? The so-called DSS. Where are they? Why can't they arrest this man? There's a lot of injustice in this country. Without your yet teeth, hold man for nothing, brainless. You need to apologize. And even the governor that is there, how can governor did marry for about maybe 2,000 or 3,000 people, spending the states somewhat of 17 years? Is it matured? Wannan daga yin kalaman nan a Kano na sake jaddadawa muslim din nan. Mutane da dama sun fito suna ta sukanka da 'yan siyasa da ƙungiyoyi da sauran suna ta sukanka. Ya kake ji da wannan suka? Sukan nan dama ai na riga na saya na biya. Tunda Annabi sallallahu alaihi wasallam ya ce al-ulama'u warasatul anbiya. Malamai magada annaba ne. To mu ma almajiran mu wannan mukamin muke so mu ga mun gaji annabawa. To mun san irin zagin da wa'anda ba sa son musulunci suka wa Annabi sallallahu alaihi wasallam ya jure, suka yi wa malaman musulunci suka jure. To fatashabbahu in lam takunu mithlahu. To mu da muka zo daga baya mu kakkamanta. Ko da yake ba wai iya za mu kamanta su ba. Shi yasa na rungumi hakuri, ni bana ta magana mai zagi. Ni dai ya zama gaskiya na faɗa ciki da bai ya fahimta ta kenan. Ta haka ko kyarar ba. Eba ṣe ti gbọ́ bó ṣe ń lọ. Primate Ayọ̀délé dádì mọ́ anointing sir. Ohun tí ọkùnrin yẹn sọ ńbẹ̀ ni wípé èdè tó jáde lẹ́nu ọ̀rọ̀ tó ń sọ òun ò sì sọ òun ò sì wí bó ṣe rí nìyẹn, bó dẹ̀ ṣe jẹ́ nìyẹn. Ó ní ìwọ tí ò bá ti tẹ́ lọ́rùn ó lè fi Nàìjíríà lẹ̀, òun ò owe anybody any apology. Nǹkan tó ń sọ òun ti sọ, òun dẹ̀ dúró lé lórí. Ṣùgbọ́n kí ló dé tí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ mo rí ọ̀pọ̀lọpọ̀ online tí wọ́n sọ pé ó yẹ kí DSS náà ti lọ gbé. DSS ò mọ̀ náà bẹ̀. All of a sudden Nigeria DSS became deaf and dumb. Even Sheikh tó bá jẹ́ Ìgbòho ló sọ̀rọ̀ àbí any other Southern, Sheikh Gumi ò ní ti sọ̀rọ̀ sí online. All of a sudden Sheikh Ahmad Gumi became deaf and dumb. Okay? Even the Atiku customer dada, akotileta, akoti country ta, kokoro ajẹnirun, akotileta ọmọ. Even Atiku has become deaf and dumb. Yes, all of a sudden, the whole northern part of Nigeria became deaf and dumb. Yes, wọ́n gbọ́ nǹkan tó sọ, ṣùgbọ́n tó bá jẹ́ pé Southern ló sọ nǹkan tó sọ yẹn, gbogbo wọn á bọ́ síta, wọ́n á máa hóyè ṣe rí wọn bá wí. Ẹjọ́ mélòó nínú àwọn leaders wa, political leaders wa ló ti bọ́ online tó ti grant interview back to back bí àwọn northern ṣe bó ṣe máa ń ṣe láti jẹ́ kí wọ́n bring this particular malam into book. No now, wọ́n tó ti sá pamọ́. Ṣẹ̀mọ̀ tó bá jẹ́ Buhari ló wà ńbẹ̀, wọ́n á ní kò ṣe lédè wọn, ó máa gbé wọn, ọmọ wọn ló tún wà ńbẹ̀, wọn ò tó rọ́rọ̀ sọ. Tí bá wá sọ fún yín wípé gbogbo nǹkan ní àgbààgbà ilẹ̀ Yorùbá máa ń ti àbùsí bọ̀. All of a sudden àwọn bá wá, wọ́n became deaf and dumb. Wọ́n gbọ́ nǹkan kan. Okay, kábíyèsí mélòó ló ti condemn nǹkan tó sọ? No. Okay, jẹ́ tún gbé tẹ̀síwájú. Islamic cleric mélòó nínú gbogbo àwọn tó máa ń preach online? Pípa tọ́líà.
Mufti wo tàbá wá pè wọ́n ní Gumi ẹ̀yin tí wọ́ ẹ̀ lẹ́fẹ́ jẹ́ okùn ẹ̀mí mi ẹ̀ lè rí já ẹ má wọ́rì ìpè tí yín ti fẹ́ dé tán tíntìní lókù ojú yín máa tó bẹ̀rẹ̀ sí ní bó ní Ọ̀ṣun especially ní Ìwó ẹ lọ máàkì ní sílẹ̀ very soon ó máa ṣẹlẹ̀ wọ́n ti múra yín wọ́n ti parí plan tọ̀dọ̀ títí yín ẹ má wọ́rì. Ǹjẹ́ rí Olúwo kó bọ́ síta kó wá condemn nǹkan tó sọ ǹjẹ́ rí Mufti kó bọ́ síta kó wá condemn nǹkan tó sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé Chief Sunday Adéyẹmọ Ìgbòho ló sọ̀rọ̀ ṣe mọ bí gbogbo wọn ṣe máa dà síta kò ní rètí láti sọ bẹ́ẹ̀ Sowore dà. I want to use this opportunity to warn many of Southerners that you are still believing that the same Sowore you are working with today is the same Sowore of 20 years ago. Sowore is no more the same. As a matter of fact, Sowore is working with the Fulani Caliphate, the Arewa. Sowore is working with the Northern Caliphate against the Southerner. Yes. Sowore is not for Southerner. I'm not Sowore on ṣe Yorùbá kò ṣe ìyan wa. Ó lè máa claim ìjọ àpò èké tó bá ń kó lóhùn claim kò káyé. Be very careful with Sowore nowadays if you are working with him. Kó má lọ kó sọ́wọ́ mo kàn ní kí n jí sọ fún ẹ. Be very, very careful. I am not sending this message to the Igbo people because they love Sowore. It's one of their savior. You know why? Because they have their own hatred towards Yoruba. Anything that will bring Yoruba down, anything that will tarnish Yoruba image and will bring bad name or every bad thing to Yoruba is where you will see Igbo people jubilating and supporting. So you will see Ipe gbogbo set àwọn Sowore and co, they hate Yoruba so much. Ìkanra yẹn náà fi mọ́ Ìgbòho. Tí Sowore bá wá gbọ́ gbogbo nǹkan tí Malamu yìí sọ, yet tí ò rí ọ̀rọ̀ kankan láti wá sọ ńbẹ̀ pẹ̀lú gbogbo ariwo tó wà online tó keep quiet all of a sudden Sowore became deaf and dumb. Kò gbọ́ nǹkan kan mọ́, wọ́n gé Àṣàkẹ́ létí lọ. Now, back to the matter. Ẹgbọ́n nǹkan tí mo kà síta tí Sultan sọ. Ó ní ká wà in peace. Ó ní Muslim and Christians should stop insulting one another. That is the only way we can live in peace as a one Nigeria. Ẹ jọ̀ọ́, ẹ bá mi sọ síta fídíò ibi tí àwọn Christian ti bọ́ síta tí wọ́n ti ń gbógun ti àwọn Mùsùlùmí. Ẹ kọ́kọ́ sọ sí ẹ mú fídíò ibi tó jẹ́ wípé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n kọ́kọ́ ń gbógun ti àwọn Mùsùlùmí tí ò ń ṣe wípé ẹ̀yin Mùsùlùmí lẹ máa ń gbógun ti Christian àti oníṣẹ̀ṣe. Ẹ̀yin lẹ máa pè wá lórúkọ. Ẹ ti sọ wá ní infidel. We Christian in Nigeria, you call us infidel because we are Christian. We choose to practice Christianity. That make us aláìmọ́. Infidel means aláìmọ́. Àwọn oníṣẹ̀ṣe aláìmọ́ náà ni wọ́n pẹ̀lú ẹbọ. Ẹlẹ́bọ ni wọ́n, àwọn nìkan ni wọ́n mọ́. Ẹ wá jẹ́ ká wo ìwà àwọn Christian àti oníṣẹ̀ṣe compare to ìwà tó wà lọ́wọ́ àwọn Mùsùlùmí wọ̀nyí tá à ń rí online. Ta ni ẹni ègbé? Gbogbo àwọn Islamic cleric pípa èwo lẹ́rí tó wá debunk kan tí Malam sọ because àjọmọ̀ gbogbo wọn ni ohun tí wọ́n sọ sínú wọn nìyẹn and that is why tó ṣe rí irú Mufti Ìwó tó múra kankan wípé every part of ilẹ̀ Yorùbá wọ́n máa ní láti máa practice Sharia because Sultan ti jẹ́ kó yé wọn wípé Nigeria is an Islamic country and they have power over every other religion. Òun ló ṣe jẹ́ wípé any other religion tó bá ti practice other religion either Christian or Ìṣẹ̀ṣe tó bá ti sọ̀rọ̀ nípa right yẹ abo condemn wípé kó má wá pa ẹ́ or any other thing wọ́n wá jí ẹgbẹ́ wọ́n gbógun tì ẹ́ wọ́n ṣe oríṣiríṣi wọ́n gbé ẹ lọ kọ́ọ̀tì wọ́n ṣe many things fún ẹ kò dẹ̀ anybody tó máa wá dìde to rescue you because wọ́n mọ nǹkan tí àwa ò mọ̀ àṣírí ló ń tú ṣe ti rí wípé we are no more in Nigeria. We have become a stranger in our own land. Níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn Sultan àti gbogbo wọn pẹ̀lú mẹ́sẹ̀jì ó ti jẹ́ ká mọ̀ wípé àwọn Fúlàní are the owner of Nigeria. Àlejò tó wá bá wa lórí ilẹ̀ bàbá wa lórílẹ̀‐èdè wa wọ́n ti padà wá gba ilé mọ́ wa lọ́wọ́ and very soon when they are ready láti take over pátápátá we are now going to become a stranger under them. Àwọn ti wá donílé àwa ti wá dàlejò. Bàbá Tinubu tẹ́ bá kùnà láti fún wa ní regional kẹ́ tó kúrò a jẹ́ wípé ẹ mọ̀ sí gbogbo nǹkan tí wọ́n plan. Bàbá Tinubu tí presidency tí wọn ò bá debunk àbí kí wọ́n condemn nǹkan tí Malam yìí sọ ṣe rí quietness tó wá silent tó wá láti Aso Villa àyẹ̀ ń jẹ́ kó yé gbogbo àgbáyé wípé gbogbo nǹkan tí Malam sọ President Bola Ahmed Tinubu àtijọba wọn is in support of what he said. Ṣùgbọ́n ẹ rò dáadáa o wípé gbogbo tí Malam yẹn sọ ń bẹ̀ kò síbi tó gbà tó fi campaign fún bàbá Tinubu ìwọ tó bá wà reasonable. Rather, ó throw bàbá Tinubu under the bus.
ó ń jẹ́ ó fà á lé ikú lọ́wọ́ ó fà wọ́n lé àgbáyé lọ́wọ́ wípé yes bàbá Tinubu àti ìjọba wọn there is a Christian genocide in Nigeria. This malam has confirmed there is a Christian genocide nínú Nigeria. If Baba Tinubu and his government failed to do what? To debunk or condemn this, then gbogbo wa believe wípé àjọmọ̀ gbogbo yín ni kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi kó tó wá wo fídíò. Má ṣe ìyá wa tí ó sọ̀rọ̀ lọ sí má ṣe ìkó àti fiṣẹ́ ńlá kan ilé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n sì torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kàn. Then àwa ń fi àsìkò ìran Comrade Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kàn pé Sunday Ìgbòho kàn sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àǹdẹ̀ kàn ceasefire àgbẹ̀gbọ́ kàkàkàtà ní gbogbo ayé ìlú ẹjọ́ lọ́lọ́ ṣé ẹ̀rẹ́ bá wa ṣiṣẹ́ yìí. ẹ wo ọba kọ́ ló fún wa lélẹ̀ o. confam. ọba kọ́ ló fún wa lélẹ̀ o. ajé. ààrẹ new machine. bẹ́ẹ̀ni. latest machine. another one is coming. kò kí ń ṣe ọba o kò kí ń ṣe ọba ló fún wa o. yes this is a jalalon kò kí ń ṣe àwọn ọba ló fún wa o. yes this one is a jalalon. latest another one is coming no be ọba give us the hope. no be ọba o no be ọba o. ọba kọ́ ló gbélé wa o kò kí ń ṣe ọba o lọ tọrọ o ilé ò kí ń ṣe tọba o. Oh, ceasefire indeed. Wọ́n ní ceasefire. Gbogbo mídíà online wọ́n ní ká ceasefire. Wọ́n ní kí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìrù ẹkùn ìrù ẹkùn ìrù ẹkùn. Wọ́n ní ká ẹ̀bẹ̀ wá ká ẹ bá wa sọ̀rọ̀ wípé ká ceasefire. Wọ́n dẹ̀ tún sọ fún ààrẹ Ganiyu báyẹn jókòó síbẹ̀ wípé kí Abdulganiyu Ige Adams kó sọ fún àwọn boys OPC wípé kó ceasefire kí peace wà. Ṣùgbọ́n tẹ́ bá tẹ̀síwájú nínú fídíò peace wọn yẹn tán ceasefire wàá rí wípé àwọn ọmọ Abdulganiyu Ige Adams wàá rí wípé wọ́n ceasefire nínú fídíò yẹn àbí ṣé bọ́ ti ń ceasefire nìyẹn tí ì rí nǹkan kan láwa ẹ̀yin àgbààgbà tẹ́ ń dìde tẹ́ lọ ń bá Gani Adams wípé ẹ fẹ́ parí ìjà ẹ̀yin ilẹ̀ ń pọ́nlé Gani ò lápọ́nlé lára aṣọ àpọ́nlé ẹ̀ ti fàya ìgbéraga ti bá tiẹ̀ jẹ́ Gani ò lè ceasefire torí kò relevant mọ́ tẹ́ bá ti ní kí Gani sọ fáwọn OPC ẹ̀kan ceasefire ẹ ti Gani mọ́lé Gani ti wà isolated forever nìyẹn ṣé ẹ rí wípé nǹkan méjì péré ni Gani fi wà relevant nínú Nàìjíríà àti lórí social media ni festival àti ìyèpè àti èébú ìjà tó ní káwọn boys òun OPC kan máa ṣe online tí àwọn boys ẹ bá ti ceasefire ẹ ní gbúrò wọn mọ́ torí kò sí nǹkan tó wúlò fún mọ́ kò sí nǹkan míì tó ń ṣe tẹ́ bá dé sọ wípé kí wọ́n ceasefire kí ló tún kù tí Gani tó tún fẹ́ gbórúkọ Gani lẹ́yìn ká dẹ̀ máa rí ní ọdún olókùúta ọdún ìyẹ̀pẹ̀ ọdún igi festival ayan festival ọ̀pọ̀lọ́ ààrẹ of festival òun ló kù tó jẹ ààrẹ kí ló tún kù tó jẹ náà ẹjọ́ wẹ́wẹ́ kò sí nǹkan kan tí Gani wà relevant fún òkè tó bá ní mo parọ́ jọ nítorí Ọlọ́run láti bí ọdún mélòó ibo ló ti rí tó ti ń plan nípa nǹkan ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tó ń invite Gani torí Gani bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún o mo náà ti yọ unsetting wọ́n ti tún ṣẹ́pẹ́ mọ́ lọ́wọ́ òun nìkan ló dá wà bó ṣe wà yẹn ó dẹ̀ máa ń rò wípé mo máa ń bò òun ni ṣùgbọ́n gbogbo nǹkan tí máa ń sọ fún ẹ èwo ni ò rí mẹ́ nísìn ó sí lára wa wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn ẹ because lẹ́kùn ti mú ẹ lọ́wọ́ àwọn àṣírí ẹ ti tú sí gbogbo ilẹ̀ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá ló ń bá ṣe wọn ò lè kẹ́mi ìwàlé ẹ lọ́wọ́ alábọ̀dé ni ẹ tó o bá ti rówó kò sí nǹkan tó kàn ẹ́ now ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òye yín tí mo máa ń pàkíyèsí yín sí tẹ máa rò pé mò ń parọ́
ṣé rí gbogbo nǹkan tí Ìgbòho bá ti sọ tí àwọn northerner máa ń bọ́ síta tó máa wá condemn Ìgbòho tó máa ń wọ̀n ẹ̀ Gani ló wà behind ẹ̀ kò sí ẹlòmíì torí gbogbo àwọn Gumi àǹkó gbogbo wọn ló ń bá ṣọ̀rẹ́ customer dáadáa Àtíkù ni gbogbo wọn pátápátá ló ń bá ṣọ̀rẹ́. As a matter of fact, Gani Adams is more loyal to the northerner than the Yorùbá. Ẹ wá fẹ́ Kẹ́mi Wálé lọ́wọ́ kó lè gbowó agbowó lọ́wọ́ yín á tún lọ Kẹ́mi Wálé wọn lọ́wọ́. Ṣé ẹ mọ irú plan tó ti jọ ní ni? Ṣé ẹ mọ irú agreement tó ti wà láàrin Gani àtàwọn northerner ni? Ajá kì í rorò kó ṣojúlé méjì ó lè ní plan pẹ̀lú wọn kó máa bá wọn ṣe kó tún wá sọ pé kán gbé ẹ̀mí ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ ọmọ Yorùbá ọmọ kóòtù àjíire kán gbélé ẹ lọ́wọ́ kó jọ ọ́ Gani. Tẹ́ bá tún wá tẹ̀síwájú ẹ rí wípé àwọn ọmọ ẹ̀ ṣe wá rí nǹkan kan wà o anything tẹ́ bá rí àwọn ọmọ OPC Gani tó bá bọ́ síta tán bá ṣe àbí tán wù níwà àbí tán sọ síta bí Gani ṣe sọ wípé kí wọ́n ṣe ṣe nìyẹn má sọ wípé Gani ò mọ̀ kankan pa tí tọjọ́ tèmi ní kó fi bẹ̀rẹ̀ lọ́dún tí Gani gbé ní ìgbà tó ó kọ́kọ́ gbé gbẹtugbẹtu jáde ìgbà tó pẹ́ ó wá gbé ajá lọ sórí orí Ògún ni ẹlẹ́ẹ̀kejì tó máa gbé ewúrẹ́ lọ bí èṣù àbí nǹkan kan wọ́n mú píṣọ̀ mi báyìí tán gbé síbẹ̀ gbàgàdàgbàgàdà wọ́n rìkọ́ọ̀dù ìkan sọ wípé ẹ má rìkọ́ọ̀dù kan má rí ìkejì sọ wípé no ọ̀gá sọ wípé bá a ṣe nìyẹn ká ṣe ká tán kámẹ́rà so everything tẹ bá rí tí OPC Gani bá ń sọ tó ń wù níwà tó ń ṣe nǹkan tí Gani nìkan lọ ṣe ni ẹ ti rí wípé Gani ti ń fi ìkanra Ìgbòho ó ti fi mọ́ bàbá Ọọ̀ni lẹ́yìn ìgbà tó ń bá bàbá Ọọ̀ni jà torí orí àpèrè Aláàfin torí ó fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land láti ọ̀dọ̀ Aláàfin Adéyẹmí àná ó wá yẹn rí ti ọ̀tẹ̀ ogun tí bàbá Aláàfin àná àti orí àpèrè Ọ̀nìrìṣà tí wọ́n jọ ń jà Gani bá gbé sórí òun ló ó bìlífì pé òun fẹ́ yẹ̀yẹ́ Ọ̀nìrìṣà òun ló ṣe lọ mú aṣọ funfun ìdí èlòkù ó fẹ́ máa pakájà bíi ti bàbá Ọọ̀ni ẹ̀ẹ́rì tó lọ gbé ọ̀pá sọ́wọ́ funfun bíi ti bàbá ojú ló ka mọ́ gbogbo nǹkan ẹ lọ wo Gani dáadáa látòkè désàlẹ̀ almost everything nípa Ọọ̀ni òun ló máa fẹ́ ṣe because ó fẹ́ useless orí ó fẹ́ useless Ọ̀nìrìṣà ó fẹ́ yẹ̀yẹ́ orí àpèrè Ọ̀nìrìṣà tí Ọọ̀ni fúnra lára wọn fún orí àpèrè bàbá Aláàfin ọlọ́tẹ̀ ní Gani ṣebẹ́yìn náà rí nǹkan tó ń sọ tí àwọn tó ní káwọn boys ń lọ ṣe pẹ̀lẹ́jàre gọ́vnà Mákindé torí ìròyìn tẹ̀mí létí pé gọ́vnà Mákindé ló gbé ìlọ́ọ̀sì fún Gani ṣebẹ́ ń gbọ́ bọ́n ṣe ń ta sí bàbá Ọọ̀ni ọba kọ́ ló gbé fún wọn o Ìgbòho àwọn ò lọ tọrọ lọ́wọ́ ọba ó bẹ́tà kí Ìgbòho tọrọ ṣé kò wá bẹ́tà kọ́mọkùnrin yẹn tọrọ ni ó bẹ́tà ó sàn ju ti tọ̀dọ̀ ti yín tí Ìgbòho bá tọrọ olóríire ọmọ ni ó gbà fún ilẹ̀ Yorùbá ó gbà fún bàbá ẹ̀ kò ṣe báyìí kò sọ pé òun lówó ju anybody òun ní kankan kò máa sọ pé òun ò ní kankan bá àwọn parents ò fi kankan lẹ̀ àbí kò yé yín báyìí ẹ ti rí wípé ikú Ìgbòho lẹ máa kú Gani ò lè gbọ́rọ̀ ẹ̀yìn àgbààgbà tẹ lọ ń bá Gani pé kí kán parí ìjà Gani ò lè stop Gani ò lè gbà Gani ò lè stop because nǹkan tó fi ń dórúkọ nìyẹn tá bá stop wọn ní gbúrò Gani mọ́ wọlé bí àrá for life nìyẹn tẹ́ bá nírọ́ ni mo pa ẹni kí Gani sọ pé kán stop for 1 month lásán kó má dé attend the festival kankan bóyá ẹ máa gbúrò anything tó ń jẹ́ Gani abẹ́ máa anybody máa rántí ẹ̀ is a gunner Gani ò lè cease fire ó believe pé òun àti OPC boys òun 5 million òun wọ́n fẹ́ kojú ìjà pẹ̀lú gbogbo àwọn ọmọ Yorùbá òun fẹ́ bá wa jà òun fẹ́ win wa bóyá Gani àtàwọn OPC 5 million bóyá àwọn náà máa ṣẹ́gun àwa ilẹ̀ Kóòtù Àjíire ni o àbí àwa la máa ṣẹ́gun ẹ̀ lórí ibi tá a kẹsẹ̀ bọ̀ ṣòkòtò yìí àti kẹsẹ̀ bọ̀ ṣòkòtò kan náà on behalf of gbogbo media ẹ̀yin dádì wa mọ́mì wa àwa gbọ́rọ̀ sí yín lẹ́nu o Ìgbòho kọ́ ló sọ o àwa ò kàn nígbà kí Gani ní káwọn boys kan jẹ́ okùn ẹ̀mí ọmọkùnrin yẹn bọ́n ṣe pa bàbá Fáṣẹ̀hùn níwọ̀n ìgbà tí Gani ò ti lè sọ fáwọn boys kan ceasefire àwa náà ceasefire as a matter of fact kí ni mo wí kí lẹ́ni kí n sọ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tẹ̀lé mi. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba níjòyè honorable senator governor bàbá adúpẹ́lọ́ bàbá wa Ọ̀nìrìṣà Ọ̀jájá adúpẹ́dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn o mọ́tò tí wọ́n fún wa rèé kéèyàn sọ̀rọ̀ kó dẹ̀ sí bẹ́ẹ̀ tí bàbá Ọọ̀ni yìí ọjọ́ mi lójú bàbá fi hàn yí pé olórí aládé gbogbo tó ń pa àwọn làwọn
adúpẹ́ lọ bàbá wa onírìṣà olórí aládé gbogbo kọ́lọ̀ jẹ́ mi yóò gbé bá ṣe kábíyèsí ó mọ́tò tí bàbá gbé fún àwọn Ọ̀ṣun state ìrú ẹkùn tí Àwòrò jẹ́ commandant wọn òun ni wọ́n ti brand wọ́n dẹ̀ gbé wá fún wa láti fi hàn so a fi kọ́kọ́rọ́ lè lọ́wọ́ sí iṣẹ́ tí wọ́n ní kẹfì ṣe lọ́sùn tí bàbá fi sọ pé kẹfì ṣe security bàbá làwọn fẹ́ kẹfì ṣe lọ́sùn òun ní kẹfì ṣe o kì í ṣe pé tọkọtìyàwó kẹ wá ń jà wọn á lè gbé mọ́tò rú ẹkùn lọ́bẹ̀ security ẹ ṣàbò fáwọn aráàlú ẹni tí ń lọ sóko kó lọ sóko lálàáfíà àwọn tó ń jiyàn gbé ẹ wá wọn wọnú gbó mọ́tò tó ṣe wọgbó ilé òṣèlú ṣe wọgbó ẹ wọgbó tí wọn ẹ bá wọn pò ó kọlọ́njẹ́ bàbá wa ò ní ogun wọ́n dàgbà wọ́n lò bí 170 inú ayé wọ́n jẹ́ pé sẹ́tọ́ lọ́wọ́ rẹ́ bàbá ò ní wá jẹ́ kọlọ́njẹ́ kí wọ́n lè jẹ àfi bàbá wa Olúbàdàn ẹ bá ń ṣe kábíyèsí bàbá wa Olúgbọ́n ti orílẹ̀ gbọ́n kábíyèsí bàbá wa Àwùjalẹ̀ bàbá Aláké bàbá wa Ajérò Ajérò ti Èkìtì kábíyèsí Olúkòtì ti ìlú Èkìtì kábíyèsí Oníkòyí kábíyèsí Òsímọ̀wé gbogbo ọba pátápátá bàbá wa Ọlọ́wọ̀ àfi gbogbo ọba pátápátá orílẹ̀ kẹta kábíyèsí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin of Ọ̀yọ́ àwọn dúpẹ́ lọ bàbá wa Onírìṣà Ọlọ́run jẹ́ mi bàbá ò ní gùn dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa bàbá sí bẹ́bẹ́ o yàtọ̀ fún chẹ́ẹ̀kì owó bí 100 million bàbá tó wá gbé mọ́tò lẹ̀ Ọlọ́run ní pa bàbá wọ̀ nílẹ̀ Ọlọ́run ní pa wọn rẹ̀ adúpẹ́ o gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ yín o òun tẹ̀ nítorí ẹ̀ sí òní bàjẹ́ ẹni wájú Ọlọ́run ti ṣe bàbá òní Ọlọ́run ní dá yín padà sẹ́yìn àwọn yóò ní wọ́ọ̀kù láéláé dúpẹ́ o Àwòrò òní jáàmù ọlọ́mọ pọ̀ sí ni o ṣe dáadáa lọ́sùn o ṣe dáadáa o. ẹ rí i pé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ṣe rí i pé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè Bíbélì gan sọ ó ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọ́n by their fruit ye shall know them. ẹ wo ọmọ ẹ wo ọ̀rọ̀ ẹ wo bó ti pọ́n gbogbo ọba ilẹ̀ kó tó ajíire Yorùbá lẹ́ ọmọ tó fi ń tọrọ ọmọ ní Ìgbò ọmọ rẹ̀ ọmọ alágbàdo òde ọmọ tapátá wọnú omi wọn sì máa kí bàbá rẹ̀ Ìgbò Ògùn Ìgbò Òòṣà ọmọ ṣógun o ọmọ ṣógun ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ogún wọn lọ́pọlọ gún wọn lójú gún wọn nímú gún wọn lẹ́nu gún wọn létí bá mi gún wọn lọ́fun gún gbogbo ọ̀tá ẹ̀ pa ikú Ìgbòho ni gbogbo yín máa kú Gani tó o bá jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho wàá jásẹ̀ o aláwàláì tó o bá jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho wàá jásẹ̀ ó lè ti pé tó ti máa gbógun ti gbogbo àwọn ọmọ Yorùbá tó níwọ̀n ní gbérí àìmọye tó ta bíọ́bíọ́ tó kọ́mọ́lẹ̀ tó jẹ́ kó gbérí dèní lẹ́ni àìmọye ẹ̀mí ọmọ Yorùbá tó ẹ̀jẹ̀ ń béèrè fún ẹ̀san níwájú ẹ̀ ó rí ni ilẹ̀ Yorùbá ló ń fi ẹ̀ làkàlàkà onílẹ̀ ló ń fìyà jẹ torí ó ń pèrè ní nǹkan tó jẹ́ ó ti gbére síbi tí onílẹ̀ ò gbé ẹ sí ó wá ti ń fi gágbága pé ó ti ń rí rẹ bí onílẹ̀ òun gan ló jẹ́ kó onílẹ̀ máa yẹ̀yẹ́ onílẹ̀ ló bá ṣe yìí lára ẹ̀ onílẹ̀ ló sí ọkàn ẹ lẹ wò ó a ṣe Fáráò lọ́kàn lé nítorí kí ògo Ọlọ́run kó ba lè dì yíyàn fáyé rí kí ayé kó lè gbókìkí iṣẹ́ rere tí Olúwa wá ṣe nínú ayé wípé òun nìkan lọ́ba torí náà sí ẹ lọ́kàn lé ní pé ẹ̀mí agídí tí wọ́n rán sí inú ayé ẹ tó jókòó sí inú ẹ tó yọ adé tó mú ìrùkẹ̀rẹ̀ dání tó jókòó tó mú pálásì nínú ọkàn àyà ẹ àfi tó bá rán ẹ sí inú sàárè ló tó máa kúrò nínú àgọ́ ara ẹ kò sí ẹni tó máa dìde láyé tó máa bá ẹ sọ̀rọ̀ tó máa gbọ́ torí wípé láyéláyé ó ní láti di ṣíṣe ni bẹ́ẹ̀ ni ọ̀bọ ẹni láti parẹ́ ẹ ní Gàníyù Ìgè Adams ọ̀bọ ẹni láti parẹ́ ẹ ní gbogbo ipò tó ń dìmú lónìí nílẹ̀ Yorùbá tó fi ń yangàn wípé ó lójú ẹni tó dé èjì yẹn tó fi àṣìfù nǹkan tó àṣìfù ìwọ kọ́ ló mọ̀ ṣe débẹ̀ àwọn kan àṣírí ni àwọn kan ni wọ́n ṣe fún ẹ ní ọdún náà ìbàjẹ́ wípé wọ́n mọ irú èèyàn tó jẹ́ títí di èní wọn sọ fún ẹ àwọn kan ni wọ́n fi ẹsẹ̀ wọn kúnlẹ̀ lórí eékún tí wọ́n tọrọ ohun tí o ò lẹ́tọ̀ọ́ fún tí wọ́n tọrọ ẹ̀ fún ẹ nínú ayé wọ́n wá gbélé ẹ lọ́wọ́ tán ó wá padà ó ti fẹ́ yíyan ó ti fi gé wọn náà jẹ o
lára wọn ti jọ́nà ní pé lára wọn sì wà láyé wọ́n sì fọwọ́ lẹ́rán wọn wò ẹ̀ ṣùgbọ́n ní àsìkò tá a wà yìí igbó ògbógun tiẹ̀ mídíà ògbógun tiẹ̀ ọba ògbógun tiẹ̀ ọmọ Yorùbá ògbógun tiẹ̀ kóòtù ajíire ògbógun tiẹ̀ onílẹ̀ ló nà ẹ́ lẹ́gbàá gbogbo iṣẹ́ òkùnkùn ibi tó ṣe sí orí ilẹ̀ kóòtù àti ọmọ kóòtù ajíire ẹ̀san ló ń ké lórí ẹ̀ ó dẹ̀ tí ì rí nǹkan kan Gani Ige Adams ó tí ì rí nǹkan kan torí àbákú laṣọ ewúrẹ́ ó máa worst fún ẹ báyìí lọ títí di ọjọ́ alẹ́ in fact ó máa dé stage kan tó jẹ́ wípé wàá gbé nǹkan jẹ wàá wà isolated sórí ìṣírí mo yìí ń tẹnumọ́ fún eré ló pé sórí gbogbo àwọn tó rálé ràǹdì àti gbogbo àwọn ọmọ ogun tó rò pé òun rí lò nísìn ìkankan lọ́mọ wọ́ yọ ìkọ̀kan ní gbogbo wọn máa fẹ́ mọ́ ẹ lọ́wọ́ wàá sì máa fojú ọkàn wò wípé wọ́n sì rálé ràǹdì ó sì pọ̀ bọ́n ṣe pọ̀ tẹ́lẹ̀ ó ní mọ̀ pé gbogbo wọn ti fẹ́ ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ by the time tó bá máa ká lójú ẹ̀ tó fi ríra ẹ̀ tán tó ṣe wà jẹ́ ń wá sọ paríparí ẹ̀ fún ẹ Gani Ige Adams sórí Ìgbòho òun gan lọmọ ikú òpa ọmọ àrùn òṣè ẹni tí Ọlọ́run bá fẹ́ lọmọ ènìyàn fẹ́ ìwọ náà ti rí wípé ọ̀run ń fẹ́ òun ló jẹ́ káyé máa fẹ́ that means ọ̀run dúró tì lẹ́yìn òun ló jẹ́ káyé dúró tì í ìgbà tí ọ̀run tán bẹ̀bẹ̀ fún ìwọ náà tí ọ̀run gbà fún ọ ayé gbà fún ọ ìwọ náà rí traces ẹ nítorí ọ̀run ti kẹ̀yìn sí ẹ wọ́n ti kúrò lẹ́yìn ẹ ayé náà ti kúrò lẹ́yìn ẹ àwa mọ̀ wípé oṣó ni ẹ ó dé a mọ̀ wípé oṣó ló máa ń dájú jù nínú ẹgbẹ́ àbẹ́yìn kọ́ lalábẹ́ni kò sí nǹkan tó yẹ ká mọ̀ nípa ìtààmù ṣùgbọ́n èyí tó wà lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ló máa fi ṣe kò tún sẹ́lòmíì tó máa fi ṣe gbogbo ọmọ kóòtù ajíire ẹ ṣọ́ra yín lára Gani ti gbaná o Gani ti wà frustrated ṣọ́ ara ìwọ tó yìí ń bá ṣe kó má fi kanra kó má lọ fi kanra mú ẹ mo ti gbọ́ anyway ẹ̀yin èèyàn mi ẹ̀yin àgbààgbà wọ́n ní àwọn àgbààgbà ní gbogbo wákàtí fire kí má speak on your behalf àbí mo ti speak on your behalf ṣùgbọ́n ẹni ọ̀rọ̀ ọ̀fẹ́ láti sọ níbi comment section wọ́n ní cease fire nínú fídíò tó wá rí táwọn ọmọ Gani ṣe cease fire àbí bó ni àbí kó máa lo bẹ́ẹ̀ bàbá wa onírìṣà ẹ ṣé gan ni ẹ kú àdúró ti wá o ọmọ Adéyẹmọ ní ká dúpẹ́ lọ́wọ́ yín Chief Sunday Igboho ìlú ẹkùn wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá bàbá láàfin gbogbo yín aláké ọlọ́wọ́ fọwọ́ gbogbo ṣe máa wé ẹlẹ́kọ̀ọ́lẹ́ ọ̀báláyé aṣọ gbogbo yín wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé àwọn gbà fún yín o ní bàbá a sì mọ̀ wípé gbogbo yín lẹ gbà fún ọmọ yín wípé ọmọ ẹ ti dà á mọ́mọ́ tọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bọ̀ jẹ́ tí greatest kóòtù ajíire là greatest.